ní kòpẹ́kòpẹ́ yìí níṣẹ̀lẹ̀ ńlá alágbára kan ṣẹlẹ̀ tó sán àrá. tó sì jẹ́ pé ó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn màálùú tí ń lọ sí bíi 40. bẹ́ẹ̀ sì ni a ti gbọ́ onírúurú àwọn ìròyìn wípé àrá ńlá sán tó sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ṣé àrá lásán ni àrá ẹni àbí nǹkan míì tún bẹ́ẹ̀ eléyìí gan ló fà á tó jẹ́ pé àwọn òyìnbó wọ́n ti gbọ́gbọ́n kó máa ṣe thunder arrest tó jẹ́ pé àwọn ti mọ ọ̀nà tí wọ́n fi ń kápá ẹ̀. ṣàrá lásán ni kìíní ni àbí ó láwọn òrìṣà kan tó jẹ́ pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí. ẹ wò ó ìlú Ilé-Ifẹ̀ la wà lọ́dọ̀ bàbá wa kan wọ́n bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tó ń ṣokùnfà àwọn àrá tí máa ń sán bí eléyìí. ṣàrá lásán ni àbí ò kí ń ṣàrá lásán ẹ láǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu wọn lónìí. ẹ rí i dájú pé ẹ wo fọ́nrán ìtàn láti bẹ̀rẹ̀ tí ó fi dópin gbọ̀n. wọ́n mọ̀ dáadáa nípa àwọn òòṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá àti àwọn àìsàn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀nà àbáyọ sí onírúurú àwọn àìsàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dojúkọ. ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni His Supreme Eminence Adéyínká Àdìsá Ṣàngóládé Arífánlájogún tí mo jẹ́ Olúayé ọba ààrẹ Ògbóni ìgbà ìwáṣẹ̀ káàkiri gbogbo àgbáyé láti Ilé-Ifẹ̀. ẹ ṣeun. lórí ìṣẹ̀lẹ̀ àbàmì tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí níbi tí a ti rí àwọn àrá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sán tí wọ́n sán pa ọ̀pọ̀lọpọ̀ àwọn màálùú. bẹ́ẹ̀ sì ni a ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn sẹ́yìn lọ́hùn wípé àrá ń sán pa àwọn èèyàn. kí lóhun tó máa ń ṣokùnfà kínní? Ẹ ṣé mo dúpẹ́. ṣe rí àwọn kan wà tó jẹ́ wípé wọn ò nígbàgbọ́ nínú wípé ewé àti egbò wà tó ti ń yé. tá a bá wá mú ewé àti egbò tá a mú sẹ́gbẹ̀ẹ́, àwọn òòṣà kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé àwọn òòṣà yìí àwọn òòṣà tí Elédùmarè gangan tí Ọlọ́run gbé agbára lé lọ́wọ́ ni. Ọlọ́run gbàgbára lé lọ́wọ́. tí Ọlọ́run sọ wípé lọ lò ó bó bá ṣe fẹ́ lò, èmi gan ò ní lòdì sí pé o ṣe lò bẹ́ẹ̀. tó ti yé, inú àwọn òòṣà yẹn ní Ṣàngó wà. Ṣàngó Olúkòso. iná lójú iná lẹ́nu ẹ̀kẹ̀tà yárìyárì. Ṣàngó Ọkọ́yà Olúkòso. Olúkòso ń bínú bọ̀ ó wá sọ pé o fẹ́ dúró dé, Olúwẹ̀ fẹ́ dúró de ikú tó máa pa lọ́jọ́ yẹn nìyẹn. bẹ́ẹ̀ nítorí pé Ṣàngó tá ń sọ yìí odidi èèyàn ni. odidi èèyàn ní Ṣàngó. bẹ́ẹ̀ ni, torí pé agbára pọ̀ ló wá yí padà inú ẹmọ kínú bíyàn. tàbí pé ńgbà wáṣẹ báyìí wọ́n ní wọ́n jí nǹkan báyìí ó yẹ já lọ bẹ̀ Ṣàngó lọ́wọ́ ẹ̀. wọn mẹ́ni tó jí nǹkan yẹn o. àrá sán. àrá máa sán pa irú ẹni bẹ́ẹ̀. tó bá dé di Ṣàngó, ọ̀tá Ṣàngó, ó ṣe Ṣàngó, tó bá ti débẹ̀ wọ́n ní àwọn fẹ́ kí ẹni tó jí, yálà wọ́n jí mọ́tò gbé ní o àbí wọ́n jí nǹkan nú ilé, èrò wá pọ̀ nú ilé yẹn, wọn wá mẹ́ni tó gbé, àwa dé di Ṣàngó, wọ Ṣàngó Olúkòso àkàtà yárìyárì ọ̀yàrá iná lójú iná lẹ́nu. ẹni tó jí nǹkan báyìí a fẹ́ mọ̀, torí pé ara ẹni tí ó sọ nǹkan yẹn nù ló mọ̀. wọ́n wá bá Ṣàngó sọ̀rọ̀, wọ́n fún ní gbogbo nǹkan tó bá ń gbà. àmọ́ ẹni yìí ó má pa o, tó tọ́ bá ní kó pa ó máa kú. olódífá fún ìtẹ́ sọ wípé àrá sán pa àwọn màálùú, Ṣàngó ló ṣiṣẹ́ yẹn. Ṣàngó ló ṣe é. bẹ́ẹ̀ ni, nígbà tí n bá dáko lénìí tí wọ́n á fi màálùú bá jẹ́, ebi tẹ́mi náà bá ní lágbára lèmi náà á lò. bẹ́ẹ̀ ni. níta fi ń sọ wípé ìṣẹ̀ṣe wà bíi tàtijọ́ nìyẹn. agbára sí bíi tàtijọ́. àwọn kan ni wọn ò sí bíi tàtijọ́. Ṣàngó wa bínú wọlé yẹn, á wọlé, á ṣe gbogbo àṣepáṣáwó, àmọ́ kò ní pààyàn. kò ní pẹ́ ní kankan. tó bá ti da owó bẹ̀rù báyìí, ẹni tó mú nǹkan yẹn á jẹ́wọ́ pò ló mú. ṣe bá sì rí ẹni yẹn ti tú.
so ti yé tó bá wá jẹ́ pé ńgbà tán lọ sídìí Ṣàngó yẹn wọ́n sọ fún Ṣàngó wípé ẹni tó mú nǹkan yẹn lọ pa ó máa pa sílẹ̀ ní onìkan ló dẹ̀ máa pa so ti yé so ni pé Ṣàngó jẹ́ ọkùnrin alágbára tí Elédùmarè gangan dìde gbé yọ̀ǹda fún bẹ́ẹ̀ ni wọ́n ní tí Ṣàngó bá pa igba èèyàn wọ́n ní káàbọ̀ náà máa kí ọba kò so sotiye tí Ṣàngó bá jáde lọ báyìí tó jẹ́ pé ibi tán rán lọ yẹn pé nǹkan báyìí ní kó lọ ṣe ńbẹ̀ tó bá ṣe nǹkan yẹn tán wọ́n tún gbọ́dọ̀ máa jó ká máa yọ̀ ni ìtorí ẹ̀ ni Ṣàngó ṣe fẹ́ Ọya torí pé alágbára náà ni Ọya ẹ lè rí alágbára kan nígbà ìwáṣẹ̀ kó lọ fẹ́ ẹni tí ò ní agbára ìyẹn á kàn ẹni tí ò ní agbára yẹn á dàbí wípé bí ẹni pé wọ́n gbé odidi ilé sí orí odó kékeré ló máa jẹ́. bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ ó túmọ̀ sí pé àwọn alágbára méjì ni máa ń fẹ́ra wọn nígbà wáṣẹ̀. bẹ́ẹ̀ ni nígbà ìwáṣẹ̀ ẹ rí i pé àwọn méjì tán fẹ́ra yìí bí ọkọ bá ṣe ń gún ewé ìyàwó á máa gún egbò nínú kí ìyàwó yẹn náà jáde nídìí ilé alágbára sóye kò ní dáa kò dàbí ayé òde òní tó jẹ́ pé kíní so ni pé ìjẹ́ àwọn tí Ṣàngó wá pa màálù wọn tó ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n á bìlífù pàgbára wà bí òsì. wọ́n gbà. so ti yé torí pé kì í ṣe gbogbo èèyàn àwọn míì àdúró wá ní wọ́n kàn Ṣàngó nígbà ìwáṣẹ̀ ibi tí Ṣàngó bá máa gbà kọjá ibẹ̀ máa pa lọ́lọ́ ni. máa pa lọ́lọ́. ọkọ ìyá wọn ló fẹ́ kọjá ń bẹ̀. Ṣàngó dẹ̀ jẹ́ alágbára tó jẹ́ wípé wọ́n máa ń bẹ̀ níṣẹ́ agbára ni Elédùmarè ló yọ̀ǹda pé kó rí bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn òòṣà yẹn wà tó jẹ́ wípé odidi èèyàn ẹ rí àwọn bíi tó jẹ́ pé wọ́n máa ní wọ́n di ọta sáyé wọ́n á di òkúta sí ayé wọ́n á ti dàgbàdàgbà àwọn sẹ́tírì tó ti lọ tó ti ṣe wọ́n á dàgbàdàgbà wá wá di nǹkan yẹn wọ́n á máa bọ́ òun ní Ṣàngó dì tá a fi ń bọ Ṣàngó dọ̀la. tó túmọ̀ sí pé Ṣàngó òkú. Ṣàngó òkú o kò sí kankan tó rí bẹ́ẹ̀ ni. kí ló yí padà sí. ó yí padà sí onápè ní ọ̀tá ọ̀ṣẹ́ Ṣàngó àti ọ̀tá ẹ̀. ẹ̀dùn àrá òun ló yí padà sí sóyè tó yẹ pé tá a bá fẹ́ bọ́ báyìí tá a bá ti mú ẹ̀dùn àrá gẹ́gẹ́ tá a fi sórí ibi tó yẹ ká fi sí tá a pè lórúkọ tó ń jẹ́ ó yá nǹkan báyìí ṣẹlẹ̀ mi báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ mi báyìí o kẹ́ni yẹn kó má rojú kó má ráàyè so ti yé ẹ̀ka dédé rí wípé àrá kékeré kan kàn san ó kàn bà nǹkan jẹ́ wà ló fọ́lé o ó balẹ̀ jẹ́ o ó wólé o nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ni. bàbá ṣé ká sọ wípé Ṣàngó tá à ń sọ̀rọ̀ yìí ṣé bọ́lọ́run ṣe dáa nìyẹn ni ṣé èèyàn náà ni Ṣàngó yìí àti pé ṣé bọ́lọ́run ṣe dáa nìyẹn mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí díẹ̀ ṣé àtinú bí bọ́n ṣe bí sáyé ló ti jogún agbára ẹni àbó tó àkókò gbà kan kó tó di pé ó discover ara ẹ̀ pé òun nírú agbára báyìí. ẹ ṣé mo dúpẹ́ olóòtú ṣé ẹ rí Ṣàngó àkàndá ni Ṣàngó alágbára ni Ṣàngó láti inú oyún wá. láti inú oyún wá. bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá pé wọ́n bí Ṣàngó tán ló ẹ̀sẹ̀ ní agbára tẹ́ ẹ bá rí àwọn ọmọ míì wà tó jẹ́ wípé tán bá bí ó máa mú nǹkan kan wá sílé ayé. bẹ́ẹ̀ ni ẹni orí ṣàdá ó ní Ṣàngó. orí ló ṣàdá. bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá pé Ṣàngó ṣẹ̀ṣẹ̀ délé ayé ó ṣẹ̀ṣẹ̀ wá lágbára. tó ti yé Ṣàngó ó jẹ́ nǹkan tó jẹ́ wípé àmì yẹn ti wà látọ̀run wá fún ó wá délé ayé yẹn tán agbára ìwà pọ̀ so Ṣàngó yìí ṣe alágbára tó délé ayé tó ẹsẹ̀ wá gbà ó gbé wá Ọlọ́run nìdí ìsà lẹ́sà látòde ọ̀run wá sílé ayé ni ló fi jẹ́ wípé gbogbo nǹkan tí Ṣàngó bá ṣe àṣegbé ni àṣegbé ni gbogbo nǹkan tí Ṣàngó bá ṣe ni wípé agbára tí Ṣàngó ní nígbà yẹn ó sì wà di sí yìí o bẹ́ẹ̀ ló ṣe wà o fún ẹni tó bá mọ̀ ọ́n pè yálà nílùú òyìnbó ṣe wà yẹn tí wọ́n bá fẹ́ fi Ṣàngó wá nǹkan láti bẹ́ẹ̀ a lè ṣe láti Nàìjíríà bí yìí o
àfi tí afẹ́fẹ́ ò bá fẹ́ débẹ̀ ló kù, àfi tílẹ̀ ò bá mọ́ níbẹ̀ ló kù. So ó ní pé ọ̀rọ̀ ti Ṣàngó alágbára ní Ṣàngó lélẹ̀ tó jẹ́ alágbára láti gbà wáṣẹ̀, alágbára sì ní Ṣàngó ń jẹ́ títí ayérayé. So ti yé ni pé fáǹfààní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń sọ wípé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, agbára sì wà bó ṣe wà bíi ti tàtijọ́. Bí Ṣàngó ṣe ń ṣe ìṣe agbára yìí látijọ́ ó wà bẹ́ẹ̀ dì sí fún ẹni tí ó bá fòótọ́ ọnú ṣe. Yálà gbogbo ìwọ tó kàn dúró tó ń wò pé bóyá pé ọmọ nìwọ ń wá ni, ìgbéga ló ń wá ni, ìlọsíwájú ló ń wá ni, ìtẹ̀síwájú ló ń wá níbi iṣẹ́ ẹni, yálà àìsàn kan ló ń dà ọ́ láàmú ni, àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀ ni, ọdẹ orí ló ń dà ọ́ láàmú ni, diabetes ló ń dà ọ́ láàmú ni, àtọ̀sí ló ń dà ọ́ láàmú ni, gbogbo irú àìsàn tó wù kó máa dà ọ́ láàmú, agbára wà bíi ti tàtijọ́, ewé àti egbò wà bíi ti tàtijọ́ tó jẹ́ pé ó máa kí ọ ẹ̀. Tá a bá fi sarú nǹkan yẹn, tá a bá sọ pé lò ó nígbà báyìí sígbà báyìí, kó tó dìgbà yẹn ó dá mi lójú wípé gbogbo nǹkan tó ń dà ọ́ láàmú ó máa dàfì sẹ́yìn èyí tí eégún fi sọ. Ṣùgbọ́n kémi àti ẹ nígbàgbọ́ lórí nǹkan tá a bá fẹ́ ṣe ká sì finú kan ṣe, ó jẹ́ bá mi yẹn sì jẹ́ o. Táwọn èèyàn bá fẹ́ kàn sí yín bàbá, ṣé nọ́mbà wo ló lè pè yín sí? Ẹ ṣé mo dúpẹ́. Fáǹfààní gbogbo ẹni tí ó bá fẹ́ pe nọ́mbà mi tó jẹ́ nọ́mbà mi gangan, ẹ pè mí sórí +234 81 32 57 33 88 081 32 57 33 88. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́ tẹ́ bá ti pè mí, èmi ni máa gbé. Èmi àti ẹ àní dààmú o lágbára Elédùmarè, wówó kì í wówó tí àní wówó tí o àní ṣiṣẹ́ o, àríbẹ̀ àṣẹbẹ̀ o. Ó ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí, ṣẹ́yìn náà ti wá rí i pé agbára ń bẹ nílẹ̀ Yorùbá bíi ti tàtijọ́. Bí àwọn bàbá wa wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ tí wọ́n ń yí ọwọ́ padà, tí wọ́n ń gba àwọn èèyàn là, tí wọ́n sì ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sàn láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe láyé òde òní. Ẹ̀yin tẹ́ bá ní ohun kan àbó mi tí ó ń bá yín fíra lọ́wọ́lọ́wọ́, bóyá iṣẹ́ tí yín ni ò lọ síwájú ni, àbí gbogbo àdáwọ́lé yín ó kàn ṣáà ń já sí pàbó ni, bóyá iṣẹ́ yín ò rúgbọ́gbọ́ bó ṣe yẹ kó ṣe, àbí ẹ̀ nígbéga lẹ́nu iṣẹ́, ẹ tara ṣàṣà báyìí kẹ́ kàn sí bàbá wa. Fóònù nọ́mbà wọn lẹ́rìí tó hàn ní ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ pè wọ́n síbẹ̀, àti WhatsApp ni o, bóyá WhatsApp lẹ ti fẹ́ bá wọn sọ̀rọ̀ ni o, àbẹ́fẹ́ pè wọ́n directly, ẹ rí dájú pé ẹ kàn sí wọn ní kíákíá láì fi àkókò ṣòfò. Àní ìjọba ẹ̀ lọ lórí ilé tí a mú wá fún yín lónìí. Bó bá tún ṣe ń lọ, gbogbo ẹ̀pá látàlẹ́ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀, àwọ̀ ló sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.